Ládélé. Dear. Check what's. Káàárọ̀ àyà mi. Àjíbí. Ilẹ̀. Ọládélé. Kò tí ì jí ń wò yìí. Ọ̀lẹ ní o. Ọ̀lẹ ní o. Ẹ káàárọ̀ ma. Káàárọ̀ ọkọ mi. Ṣé dáadáa láti? Ọlọ́gbà. Mo ń gbọ́ wà nínú yàrá yín nǹkan ṣe rí báyìí. Ṣé apá àlàáfíà ni wọ́n ń sùn ni? Ìyàwó rẹ̀ wá ń sàpọ̀tù. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ ló yẹ kó mọ̀ sùn apá ọ̀tún. Kíyàwó rẹ̀ kó mọ̀ sùn apá àlàáfíà lọ́hùn. Èyí ò tiẹ̀ kọ́ mo bá wá. Kí ni àpò tẹ́ ẹ dà lé mi lórí? Pé kẹ́fọ́n mọ̀ bà mọ̀ jẹ mí. Mo ti yú kákáká ń gbà mo jí làárọ̀ yìí n ò rí ká. Mosquito net àbí? Ọmọ ọ̀bọ̀ wá bá ń ká. Wá bá ń ká. Rí ká? Ilé ayé àmì yóò yí ọ yóò dà fún ọ. Ǹdé o. Hey, guy. How far? Owó tẹ jẹ́ kílẹ̀ mọ́ ti ẹ̀ ní. Ọ̀dọ̀ báwo? Àlàáfíà. Náà kò sí match lẹ́nu. Ọ̀pọ̀ everyday. Kò sí match lẹ́nu. Ọ̀rọ̀ apá kan méje tán. Mo sì ká ọ̀ká. Òun ni ìwọ náà wò. Mami, ẹni sọ̀rọ̀. Bí mo ṣe ń ka náà ní ìdàlẹ̀. Ẹni sọ̀rọ̀. Ẹ wo mọ́ ṣe ń ka àtọ́rọ ọjọ́ mi. Ṣó ti yé yín? Tẹ́ bá ti pa gbogbo ẹ̀pọ̀ dáadáa. Ẹ kàn máa jù lé lórí ni. Ṣé ti rí? Wàhálà kíní ọ̀nà wá pọ̀. Kò le tó bẹ̀rẹ̀ tẹ́ bá ṣàtúnṣe bẹ́ẹ̀ máa dá yín lọ́rùn. Wá mọ́ tí ì lọ. Ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bọ̀ sọ. Ok, mami, ṣé kò le? Kò le. Máa bọ̀ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ní àyè. Ó le tó bẹ̀rẹ̀ ní ìgbà mi. Wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi. Sórí ọ̀rọ̀ ìyàwó àbúrò rẹ̀ mo fẹ́ tọ́ sọ. Èwo ni lára àwọn àbúrò mi? James ni. Ok. Kí ló ṣe fún yín, màmí? Ṣé o rọ́mọbìnrin o? Kò sí dáadáa rárá. Màmí, kí ló ṣe fún yín? Sorry, James. Ó promise mi pé òun ra machine ìraṣọ kan fún mi. Okay. Ǹjọ́ jẹ́ mọ̀ pé di bí mo ti ń sọ̀rọ̀ yìí, James ò tí ra machine ọ̀hún. Mo sì mọ̀, ó dá mi lójú pé ọmọbìnrin rádaràdàn ni òjì ó rà fún mi. Màmí. Ẹ má rò bẹ́ẹ̀ torí ta tún ló ń tàn. ìyàwó mi ni màmí ó ní kí n máa bọ̀ pé àsìkò àdúrà rọ ti tó. Oríṣiríṣi ṣé ìyàwó rẹ̀ mọ̀ pọ́dọ̀ mi ló wà ní. Màmí. Wà bàjẹ́ òṣì. Màmí àdúrà àárọ̀ ṣe pàtàkì. Ẹ wo ẹ jẹ́ kí n lọ gbàdúrà àárọ̀ má padà wá rí yín so that a máa conclude ọ̀rọ̀ wa tá a bá gbàdúrà tán.
ọ̀rọ̀ yẹn alákọ̀wé ó sórí ẹrù o. Bó lèèyàn ṣe jí láàárọ̀ tí ò wá mọ ọjọ́ oúnjẹ yẹ. Búrẹ́dì àti omi òyìnbó tẹ́ ẹ gbé wájú tẹ́ ń pè ní tíì. Ẹ̀yin ò mọ̀ wípé àárọ̀ lọ́jọ́ ni ẹ̀dá sì nílò okun láti fi ṣiṣẹ́. Okun nú báyìí òun la sì fi gbé títà. Mami, light food ló dára rọ. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Aya mi, bó a ní tẹran mi ti jẹ́? Ẹran yìí kéré, ó tún yí lẹ́nu. Ẹ má bínú mà, mi ò mọ̀ ni. Díẹ̀. Báwọn wá ẹran tí ó tóbi tí ó dẹ̀ soft dáadáa lẹ́nu. Ṣùgbọ́n. Ó ṣe wọn mọ̀ mí. Yes, mommy. Ọ̀kàrẹ̀. Ṣé ṣáà ń gbádùn ọ̀bẹ yẹn, mami? Ìyàwó rẹ̀ ń gbìyànjú. Wọ́n tún láì. Àbí? Ó ń gbìyànjú. Iye ẹran tó oúnjẹ téèyàn bá ń jẹ. Nǹkan yìí wọ́n fi ẹran tọrọ kó fi jẹ. Bẹ́ẹ̀ni, mami. Wọ́n bá fòkèlè lẹ́nu kó fẹ́ràn sí. Ó ṣáà máa gbádùn ọ̀bẹ yẹn. Òun gbà. Go ball! Exactly bro, exactly bá ti máa nà ilé ní nìyẹn 3-1 ní February recorded. Jídé 3 ìwọ Dèjì 1 kẹ́lẹ̀ má bàa jiyàn ó pé báyìí ló ṣe ṣẹlẹ̀ ló ti kọ́lẹ̀. Ẹnu ẹ̀ náà ló máa ń dùn mí lára rẹ̀. Ṣé bó mọ̀ pé ọjọ́ ṣì wà? Ṣáà play fún mi jọ. Àwọn máa nà èèyàn pa ni. Ẹ wá ẹtì ẹ̀ ní sùúrù. Ṣé wọ́n ní wá rìkọ́dì ní stúdíò tiẹ̀ yìí? Tó jẹ́ pé géèmù artist mélòó ló wà gan ló wà. Sórí géèmù yẹn gangan ni inspiration bẹ̀. Wọ́n táwọn máa fi gbá bíi 10 minutes nísìnyí customer máa bù mí ni. Ṣáàṣe kí a mọ̀ pé match wà rọlẹ̀ yìí. Aya mi, ọ̀káwọ̀. Ṣé mo wà ókè? Ọkọ àṣàrọ̀. Ẹ pẹ̀lẹ́, ṣé ẹ sùn dáadáa? Mo sùn dáadáa. Báwo ń jẹ lóúnjẹ? Orí kan tìkan ní tó ń jẹun. Náà mo kàn ní mọ́ fún gbogbo àwọn èyí náà panu ni. Nígbà mo ti mọ̀ pé ò ní pẹ́ dé. Bí o ti sọ́jú èyí ọ̀pọ̀. Ọmọ ọ̀rọ̀ yéye ní o. Ọ̀rọ̀ yéye ọ̀fẹ́ wúpo ọ̀lẹ̀. Hello ìfẹ́ mi. Hello there. Báwo ni? Ṣé ẹ ti kúrò lọ́fíìsì ni? Mo ti close. Mo sáré yà sọ́dọ̀ Jídé ni. Fẹ́mi náà wà ń bí báyìí. Wo Fúnkẹ́ ọkọ ń jìyà lọ́wọ́ mi báyìí o. Ta ni ẹ? Máa dá ló jàre, adáwọn lóhùn. Jídé ló ń pariwo ń bẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn. Ariwo ti láìka ariwo. Má dá lóhùn. Ẹ wà níbi PS àbí? Actually ibẹ̀ ni mo wà. But mi ní pẹ́ wálé. In fact mo ti fẹ́ ṣe tán, mo ń bọ̀ ní láìpẹ́ yìí. Alright, ẹ má pẹ́. Ó rò pé ìmìíràn tó ń ṣe lẹ́ẹ̀kan àdó òjòrò ṣùgbọ́n pọ́ọ̀sì géèmù. Wàá máa restart ní. Nígbà tó ti nù ẹ́. A restart. Ó ṣe ní máa fẹ́ restart. Máa restart.
ẹ̀rú bọ̀. Ara ma. Kìí ṣe pé mo fẹ́ dẹ́rù bọ̀. Àbọ̀ òṣèré. Ẹ̀yìn aya mi. Mo ní bí ọ léèrè ni pé ṣé o lè fún mi ní oúnjẹ lálẹ́? Dear. Yes, dear. Ẹjọ́ mi mọ̀ bóyá lè sọ̀rọ̀. Ọ̀rọ̀. Just for 30 minutes kò ní pẹ́. Jọ ṣé o lè reduce rẹ̀ sí fún bí 15 minutes. In the next 20 minutes, wọ́n máa bẹ̀rẹ̀ Champions League final. Ó dẹ̀ mọ̀ pé mi ò fi ṣeré at all. It will take longer. Continue tẹ́ bá ṣe tó. Okay. Yẹ kí n hibernate the system. Okay. Ṣé kò sí problem? No, mo fẹ́ ká sọ̀rọ̀ pa ìdílé wa ni. Okay. Ládélé. Màámi ṣé kò sí? Dákun jẹ́ rí ọ. Kíá. Má bínú. Jẹ́ kí n sáré yọjú sí màámi. Mi mọ nǹkan tí wọ́n fẹ́ bá mi sọ. But mo assure pé in the next 2 minutes, máa padà wá rẹ̀. Scholes will collect that one for United and instantly look for Wayne Rooney, who's... Mami, ṣé rí ọmọkùnrin tó ń gbé bọ́ọ̀lù náà? Rooney lórúkọ ẹ̀. Bọ̀bọ̀ náà ní club Amayu. Olófẹ́ dájú. Anelka to break forward and maybe think about a shot which has stung the hands of Van der Sar. It's Kalou following up. Just behind the Ghanaian. Bọ́ọ̀lù yìí tún bọ́ sọ́wọ́. Tó dé Fletcher báwo la ṣe fẹ́ ṣọ̀? Òun kò lè sáré bá ní. Ó ti dàgbà kò mẹ́ni tó ń gbá mọ́. In fact, a máa ta ni. Ẹ ta ni. A máa ta ni. Ọmọ bọ̀ gbá mọ́. Báwo ló ṣe lè máa bá bọ́ọ̀ jẹ́ fún mi? Ó ti lùkùdé ti tiẹ̀ lọ. A máa ta àti ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́. Tí ó ti gbé. Máa ń ṣe ìyá pọ́n ìbá iná ẹ̀rù tí ẹ̀ bá ẹ́ abọ́ mọ̀ pé married man ní mí ni owó táyì tó lọ ń pè mí. Bàmí fún kínní ìyẹn lábẹ́ ìsọ ni mo sọ fún báwo la máa gba Champions League nísinsìnyí. I try omi ló pọ̀ jọ kà lọ. Ẹ̀yin ọmọ ní bàtẹ́ bọ̀mí kan in fact midfield yóò dáa. Ṣorí ti midfield yẹn orí yẹn sọ àfi tí n bá fẹ́ parọ́ lókù ní midfield rárá.
Ṣorí bọ̀bọ̀ tó ń jẹ́ Fletcher àti Carrick yẹn, àwọn yẹn ti pass time wọn. Mi mọ̀ nǹkan tí àwọn guys ń ṣe. Wọ́n ti dàgbà. Ṣorí Fellaini ta tiẹ̀ tí wọ́n lọ fowó rà. Bọ̀bọ̀ náà bá bọ̀ jẹ́ jù. Ṣorí Fellaini yẹn ìfà àtọ́nà òye mi. Bọ̀bọ̀ coach mú yẹn sí ọ̀sẹ̀. Bọ̀bọ̀ yẹn kò kúrò ní sẹ́nu Ìdílé Alayo, ìdílé tológo, Olúwa ni mo fẹ́. Dear, ẹ tún ti ń pariwo. Pẹ̀lú ìwà Ọlọ́run tó ń gbénu mi, ó yẹ kí wọ́n kóńgó èpè fún ẹ pẹ̀lú tó ṣe yẹn ni. Gbogbo ẹ̀mí àìgbọ́rọ̀ sọ́kọ, ẹ̀mí tó ń ṣagídí sí ọkọ, ha! Which is eternal separation from God, death, spiritual death. These are just the 3 ways one can prepare. Life. My sister, máa gbà yín níyànjú ká fi ọgbọ́n sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. In fact, Pastor, àti bọ́ ọkọ mi gan sọ̀rọ̀ nílé ó difficult to me. Tó bẹ́ẹ̀ ni màmá ni màá ti gbọ́ láàárọ̀ ọjọ́ kejì. Màmá ló máa dictate ohun tó tá máa jẹ, aṣọ tá máa wọ̀, owó tá máa ná gan gbà mí. Pastor kì í má tọ́ yín, màmá ti di commander-in-chief of all my affairs. Really? Bẹ́ẹ̀ ni sá. Jésù lolúwa. The Holy Spirit will teach you what to do. Amen. Òye látọ̀dọ̀ Ọlọ́run wá. Mo sì nígbàgbọ́ pé ẹ̀mí mímọ́ Ọlọ́run yóò kọ́ wa ní ohun tí wàá ṣe lórí ọ̀rọ̀ yìí. Àmín. Ó ṣe wá sọ. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún ìdílé. Ọládélé, n ò fẹ́ fọ̀rọ̀ mi ṣàwàdà o. Màámi kí tún nìyẹn? Mo ní ó yẹ kí ikùn ìyàwó rẹ̀ kó ti yọ síta. Bí ti báwo? O fẹ́ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ àbí? Ohun tí mò ń sọ ni wípé ó yẹ kí ìyàwó rẹ̀ ó ti lóyún. Oṣù tí ń bọ̀ ní yóò pọ̀dún kan tẹ́ ẹ ṣègbéyàwó. Ọlọ́run á ṣe yanu màámi. Báwo ni aya mi? Ṣe dáadáa la jí. Ìwọ ó tiẹ̀ dáa. Ọ̀rọ̀ kan ni mò ń bọ́kọ rẹ̀ sọ kó tó di pò wọlé. Tí òun ò bá sì fẹ́ gbọ́, ó yẹ kí ìwọ wá nǹkan ṣe ní sí ní kí á mọ́ sá. Màámi. Wọ́n pè mí. Jẹ́ ìsọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni ẹ máa? Wo ohun tí mò ń bọ́kọ rẹ̀ sọ ni wípé mo ní ó yẹ kí ikùn rẹ̀ kó ti. Ó ti yé mi. Ẹ má wọrí. Ọlọ́run á ṣe ìyanu. Ọmọ dáadáa. Oúnjẹ yìí ti wà lórí tébù ṣe máa lọ jẹun. Ṣé àmàlà àti ọbẹ̀ ẹ̀gúsí? Bẹ́ẹ̀ ni. Mo jẹ́rìí ẹ. Ọ̀kàrẹ̀, o ṣeun, yóò yé ọ. Àmì máa ṣe. Ẹ lọ ọ́fíìsì mi. Má lọ láìpẹ́ tèmi àti mọ́mì bá ti parí ọ̀rọ̀. O ṣeun aya mi, yóò yé ọ o. Mami, mo ti fẹ́ máa lọ iṣẹ́. Ọ̀dà àmọ́ pẹ́ o. Ládélé. Yes, mami. Mo bàbá sọ fún ọ lẹ́ẹ̀kan. Kí tún ni? Pé Ọlákúnlé ń bọ̀ ní ìrọ̀lẹ́. Ní ìrọ̀lẹ́ wo? Ìrọ̀lẹ́ òní. Ẹni eléni. Má pẹ́ o, ẹ̀yà wọ̀. Yes, ma. Ọ̀sàkùnrin. Bó ní ìgbà abúlé ńkọ́? Abúlé wà dáadáa. Wo bí bọ̀dá rẹ̀ bá ti dé, kọ́ ọ yá báńkì dáadáa. Ọ tọ́jú mi o.
ẹ̀gàn ni ẹ̀ ń tọ́jú mi sọ́rí bí ẹ bá ti gbóúnjẹ kan kalẹ̀ báyìí bẹ́ẹ̀ni bí n bá ti jẹ tán kí n tó pé kinní kan wọ́n ti gbé mi kalẹ̀ mo tó ti jẹ. ojúlówó ṣé tí mo wá sí bísínẹ́sì mi nílé yìí. mo ti rí ojú yín dàbọ̀ mi. mo náà rí. ẹ kúlẹ̀ mọ́. káàbọ̀ ọmọ mi. aya mi bò ní. broccoli ojú ìwé ẹ kújọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. káàbọ̀. ọmọ kò tọ́jú mọ́ mi. Olúwa ń tọ́jú wa ṣé bọ́. mo rójú wọn náà kójú wọn ń dá. ó ń tọ́jú mi ó ń gbìyànjú káre aya mi. aya mi. Fúnkẹ́ bá ọkọ rẹ gbé ẹrù rẹ lọ inú ilé kó o fi yàrá ibi tí ọmọ sùn sí ìlú. Ọlákúnlé bóun gbogbo abúlé. abúlé Fúnkẹ́. ọkọ rẹ ń pè ọ́. ẹ má bínú mo ń tẹ́ yín lò. kíni bámi gbé báàgì tọgbó wọlé yẹn wá o fẹ́ mú kíní kékeré kan fún mọ́mì. ó mú nǹkan bọ̀ fún mi kárí ọkọ mi. ṣé gbogbo abúlé kò sí wàhálà. kò sí wàhálà mọ́. bàjì mú. èmi nìkan tán. ìkẹyìn náà fẹnu kan. ọ̀dà bá mi. sílẹ̀ tẹ́ fún labúlé. o tí mo dúpẹ́ yóò dà fún ọ. àmì máa ń o kú tọ́jú mi. oúnjẹ ọmọ ni wọ́n jẹ pẹ́. Hello dear. Báwo ni? Dáadáa ni. Ǹjẹ́ ẹ ti mọ̀ pé lálejò? Àlejò wo ni ẹ? Bùrọ̀ Kúnlé ni. Ok, Kúnlé. Wọ́n ti látàbúlé. Màmá mi sọ fún mi pé ó ń bọ̀ nírọ̀lẹ́. Ẹ tiẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀. Wọ́n ti sọ fún mi, kò sí problem. Ó dà ó dàbọ̀. All right, bye bye. Yeah. Mo ti ń bọ̀. Ọ̀kárí aya mi. Ilé. Ikú àtàrà. Ilé aya mi. Dákun mọ́ bínú o. Mo ní ìbéèrè ni pé ìjọ mi kúrú sí. Bẹ́ẹ̀ni. Ọ̀kárí aya mi àtàtà. Sórí Lákúnlé ọmọ mi tó dé o. Ó fẹ́ràn èkuru gan ni. Ìbá wá wù mí tá a bá lè jẹ èkuru lálẹ́. Mọ́mí, ó ṣe ti bí iṣẹ́ dé ní tìbẹ̀ mí. Ẹ ṣe kí kúrò àmàlà fẹ́ àti bàrà kúrò ọbẹ̀ fún wa lé. Rárá o, èkuru ló wọ ọmọ mi jẹ. Bóyá kò dẹ̀ ṣe báyìí, kó o júwèé bí tá a bá ti rí èkuru rà fún wa. Mọ́mí. In Jesus' name we have prayed. Amen. All right, dear. Good night. What's your lot of possible by you, sir? Ṣé kò sí problem? It's not something serious. Bó ṣe sọ yẹn, ó ṣẹ̀rù bà mí díẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Kí ni plans yìí fún wedding anniversary wa? Ọjọ́ Sunday. Omi ìpò ti pé iye. Oh God. Ọjọ́ rí bí àná. Ṣé òbí lè pè mí ìrántí mọ́? Èmi ti ẹ̀ rò pé bóyá ká jáde, maybe go to a restaurant or somewhere. O ti plan ẹ̀ tán? Ìwọ gan ti ní plan. No, ẹ̀yẹ̀ wá sọ fún mi gba 5 ẹ̀gbá. That's nice. Ó wà òkè bó ṣe rán ẹ̀. Okay. A máa lọ bó ṣe sọ.
Dear. Yes, dear. Kọ́ wà tí mo fẹ́ bá yín sọ. Mo ò jẹ́ fẹ́ kó bí yín nú. Okay. Mo ti gbàdúrà. Kódà gan mo ti gbàwẹ̀ fún ọgbọ́n Ọlọ́run láti fi lè gbọ́rọ̀ ìkàlẹ̀ fún yín. Má worry, dear. Ṣé bọ́rọ̀ ló fẹ́ bá mi sọ? Mi ò ní bínú at all, I promise you. You can go on. Do you know I really love you? Mo mọ̀ pé love me gidi. In fact, for a day, me ever regret when mo fẹ́ rí. Ẹ ṣé. Mo mọ̀ pé mo love you gan. Yes, of course. Ìyẹn jẹ́ ní kọ́kọ́. Ẹ̀yin àti gbogbo àwọn èèyàn yín. Okay, bẹ́ẹ̀ni. Pàápàá jùlọ mọ́mì àtàwọn àbúrò yín. In fact, me doubt yẹn náà. Me doubt love ẹ fún wọn. Torí mọ́mì mi, ó máa ń treat wọn bí pé àwọn gan ló bí ẹni. Wọn kò love wọn. Àmọ́ àwọn nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ nínú ilé wa tí mi ò jẹ̀dùn sí rárá. Okay. Kódà gan ń pa mí lára. Lóòótọ́ ni mo ń fara dà o, àmọ́ ó tó àkókò kẹ́rí gbogbo nǹkan ìkejì rẹ̀ ká wá nǹkan ṣe sí. Àyà mi, ṣé mo ṣe é ni? Rárá, ẹ ṣe mí. So what's the problem? Ẹ wọ́n gbọ́. Ẹ jò mọ́mí, ẹ jò. Èmi ọmọ ọdún tó ẹ jò. Èmi ọmọ ọdún tó. Ní kí ni? Ẹ dìde wá. Lákúndé. Àwọn mi ṣe kú dà. Ẹ gbọ́ pé a. Ẹ jọ wá. Ọwọ́ yẹn ti dé kú dà. Ẹ ṣe kú tó pa. Lákúndé. Wọ́n mọ̀ wọ́n rẹ̀ lẹ́yìn mi. Ẹ máa mú kiri sùn. Ẹlẹ́bí fóònù. Ẹ̀yà. Ìyàwó gbogbo. Má bínú aya mi. In fact, Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣí mi lójú sí gbogbo nǹkan tó ń bá mi sọ ni. Responsibility ńlá lélẹ́yìí o, but it's not an issue. Mo assure ẹ pé lónìí a máa resolve issue yẹn. Ẹ ṣé gan. Thank you so very much. I love you, dear. I love you too. Cheers. Cheers. Mami, mo fẹ́ kí gbogbo nǹkan tí mo sọ kó yé yín dáadáa. Ẹ mọ̀ pé mo fẹ́ràn yín púpọ̀ púpọ̀. Mi ò fìyàwó jẹ yín. Mi ò fìyà aṣọ jẹ yín. Kódà mi ò fìyà ilé jẹ yín. Ohun tí mo dẹ̀ ń béèrè lọ́wọ́ yín kò ì pọ̀ jù. Bẹ́ẹ̀ni, Ọládélé. Bẹ́ẹ̀ni. Mo ti gbálé fún ẹ̀yin àti àbúrò mi nígboro in case tẹ́ ẹ bá fẹ́ padà sí abúlé. Ọládélé,
ó tiẹ̀ gbìyànjú ó ṣe. mo dẹ̀ fi ń dá yín lójú pé ohun gbogbo tí ó máa jẹ́ kí ayé kí ó rọ̀ yín lọ́rùn níbẹ̀ máa ṣètò rẹ̀ sínú ilé náà. èmi àti ìyàwó mi lóòrèkóòrè a dẹ̀ máa wá wò yín ní ilé tí mo gbà fún yín. Mami, Lákúnlé máa bá yín ṣètò àwọn ẹrù yín, máa bá yín palẹ̀ mọ́ títí ìrọ̀lẹ́ ọ̀la. Mo gbé yín lọ sí ilé tí mo bá yín gbà. Ó dáa, kò burú, Ọládélé. Yes, ma'am. Ó ṣe gan-an ni. Yes, ma'am. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀. Yes, ma'am. Ó ṣeun kú tọ́jú mi o. Yes, ma'am. Ọmọ ò tọ́jú ìwọ náà. Àmín, ma'am. Ládélé, ìwọ náà ò rọ̀mọ̀ ṣìkẹ́ rẹ̀. Àmín, ma'am. Ó ṣe mo dúpẹ́ o. Yes, ma'am. Mo wá gbàládùá láti inú ọkàn mi wá pé Ọlọ́run bá ń ṣe ìdílé rẹ̀ ní ìdílé aláyọ̀. Yes, ma'am. Hello, Buki. Time wo lo pe next flight yẹn no? What? Ọlákẹ́? No, kò possible, kò jọ rárá. Mo gbọ́dọ̀ débẹ̀ yẹn lénìí. Ha, oh my God. In fact, irú nǹkan tó ṣe mí lénìí ò ṣe mí rí. Mechanic tí mo pè ṣì ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́, kò tíì parí. And I have to be there today. Ẹ káàsán o, ẹ̀dẹ̀kùjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta kẹ̀, ṣe bẹ́ẹ̀ pè mí ní bí ẹ̀mejì níjẹta. Ìjẹta nìyẹn. In fact, gbogbo àná ni mo fi try number yín. But your number wasn't reachable. Bẹ́ẹ̀ ni, mo ní láti pa fóònù tó mi wá special program kan ni. Ọlọ́run jẹ́ kó yé mi pé ẹ̀yin ní ìfẹ́ òun fún ayé mi. Ohun tí mò ń gbìyànjú láti sọ ni pé ó wu Ọlọ́run pé kí èmi àti yín kájọ máa gbé gẹ́gẹ́ bí tọkọtaya. Sister Kemi, ẹ sọ̀rọ̀ ni. Kí lẹ fẹ́ kí n sọ? Ẹ tiẹ̀ máa sọ kinní kan, you know. Pẹ̀lú gbogbo ìfẹ́ Ọlọ́run tẹ́ ń tẹnu mọ́, ìkọ́sí kan tí mo lè sọ.